gbogbo orú ẹ̀dá bu Muyideen nìkan lọ́mọ jẹ́ àbá pàdé mi ìfẹ́ mọ nǹkan dáadáa mi tó wà lẹ́yìn ẹ̀ àmọ́ gbogbo orú ẹ̀dá Muyideen èmi ìbẹ́sìn mi àdùn ní kí Ọlọ́run jọ kó má jẹ́ kí n bá pàdé. Muyideen ṣáájá wàláhì yóò máa gba bára kù mí. Fáyín bára dísẹ́mbàrà tí Agbala Gabriel ti jẹ́ kó mọ́nú ẹ̀ yìí wàláhì yóò máa gbà kù mí. Fídíò ẹ̀ méjì ni mo rí sí i ọkọ̀ kan sọ ọ̀pọ̀ ìlú lórí kan tí mo kọ lónìí. Kò dá kéèyàn máa ta ara yàn ṣe lọ́hùn àmọ́ wọn fẹ́ ti ara Agbala Gabriel ṣe lọ́hùn àmọ́ wọn fẹ́ kéèyàn ti ara ti tiẹ̀ ṣe Ọlọ́run orí ẹ̀ ti àwọn tí ẹ lè ṣe Ọlọ́run náà torí ètò ojú òtítọ́ rẹ̀ ń bára sọ. Ẹlẹ́ẹ̀kejì fídíò tó ń wá òṣèṣẹ́ lálẹ́ sọ jìbò máa ò lè fa ṣàmù wá ṣàmù tó ló sọ̀rọ̀ ẹ̀dí báíbù tó ń sọ̀rọ̀ lówe lówe kúkú sọ fáwọn tó ń ṣàánú pé ó fẹ́ lo lẹ́sọ̀sì jìbù tí wọ́n òkun rí owó pẹ̀lẹ́ lẹ́sọ̀sì jìbù ló kù náà rẹ̀ sí ní ọkùn oníbọ̀dọ̀ ọ̀dẹ̀ ó ní wíńdò lẹ́nu. Christian are far better than Muslim nínú attitude wọn. Christian dájú Mùsùlùmí lọ. Gbogbo wọn ni ò bákan náà. Ìwà àwọn Christian ó dájú àwa Mùsùlùmí lọ. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Ṣé gbogbo ẹ̀ náà ní kẹ́ mú ní kokoko náà ní kẹ́ mú ní jàgídíjàgan ni? Èmi ò jìjà ẹ̀sìn o. I did not come here for any religion. But mo ṣe content kan nípa Muyideen àti Agbala Gabriel. Mi bu anybody, mi side anybody now. Mi gbé sẹ́yìn anybody. But unfortunately, message padà wá bá mi. Someone have my WhatsApp. The person is not in Nigeria. Only WhatsApp number. Me only láti send voice note sí mi. Assuming I can tag the voice note with this context, it will have better for me. Ẹni láti máa sọ pé tí ran nǹkan kan bá yà ní sọ Mùsùlùmí òun máa gégùn fún. Ó ní láti máa sọ pé tí ran nǹkan kan bá yà ní ìsọ Mùsùlùmí tí wọ́n bá jọ dá nǹkan pọ̀ wípé òun máa kọ́ lẹ́bi. Kí ló le tó yẹn? Kí ló ṣẹlẹ̀ tó jẹ́ àwọn Muslim gangan ní ogun ayé ara wa? Ìjọ wo lẹ rí táwọn àfáà bọ́ síta àti àwọn pastor bọ́ síta tán wá ń fira wọn ṣẹlẹ́yà tán wá ń fira wọn ṣẹ̀sìn. I always say this always. Ẹ ti mú Islam sú àwọn èèyàn. Ẹ ti mú Mùsùlùmí ẹ ti mú sú àwọn èèyàn. Kí ló dé? Tí Kristẹni bá fẹ́ jèrè ọkàn sínú ẹ̀sìn wọn, wọ́n máa gbé ní ìṣiṣẹ́ ntẹ̀lé náà máa gbé díẹ̀ náà máa gbé. But ẹ̀yin Mùsùlùmí tẹ́ bá ti fẹ́ jèrè ọkàn báyìí bí kẹ́ dalérú kẹ́ dọ̀nà rú lẹ ṣe máa ń jèrè ọkàn. Kí ló dé? Mr. Calm down. Bí kẹ́ dalérú kẹ́ dọ̀nà rú kẹ́ forí àgbò méjì kẹ́ fi gbára wọn lẹ ṣe máa ń jèrè ọkàn. Ṣé dandan ni kẹ́ dàlúrú kẹ́ tó jèrè ọkàn ni? Níbo ni gbogbo yín yìí wà gbogbo ẹ̀yin tẹ́ wá padà lẹ́wẹ́ Muyideen sínú Mùsùlùmí níbo lẹ wà nígbà tí Agbala Gabriel rí? Níbo lẹ wà nígbà tí Agbala Gabriel rí? Ẹ̀bẹ̀ ni mo kàn ṣàǹbí Ọlọ́run bá lè kí ọlá kó dákun nínú àánú ẹ̀. Ẹni tí ogun máa bá wọnú kòtò tí ó wá ń wá ẹni tó fẹ́ fà lọ́wọ́ kí Ọlọ́run jọ kó má jẹ́ àsúnmọ́. Kí Ọlọ́run bá lè kí ọlá kó jọ kó má jẹ́ ká sí oore ṣe. Ẹni tá a máa fẹ́ fà dìde tó máa wá fà wá náà lulẹ̀ kọ́ Ọlọ́run jọ kó má jẹ́ àbá pàdé. Àwọn kó wà tó jẹ́ tó bá ṣoore fún wọn, wọ́n apá náà ògo titi ẹni kọ́ lọ́ má jẹ́ àbá àwọn apá náà ògo pàdé. Àmín. Mo kàn rí Muyideen yìí nínú ayé Agbala Gabriel bí. Mo rí nínú ayé Agbala Gabriel bí ẹ̀dá tó jẹ́ wípé ogun ò lè fa yí ẹ̀ sílẹ̀ tó jẹ́ pé gbogbo ẹni tó bá support ayé ó máa kó ogun ran onítọ̀hún. Kí Ọlọ́run jọ kó má jẹ́ ká ṣe oore ṣe gbogbo orú ẹ̀dá bu Muyideen nìkan lọ́mọ jẹ́ àbá pàdé. Mi ìfẹ́ mọ nǹkan dáadáa mi tó wà lẹ́yìn ẹ̀ àmọ́ gbogbo orú ẹ̀dá Muyideen èmi ìbẹ́sìn mi àdùn ní kí Ọlọ́run jọ kó má jẹ́ kí n bá pàdé. Amúni ń jẹ́ amúni ọlọ́pàá èwo ń tèpè. Ó ti sọ pé ò lọ bẹ̀ mọ́. Wọ́n ti ní kó talé wọ́n ní kó gbébẹ̀ wọ́n ní kó ṣe gbogbo ẹ̀ wọ́n hand over document ẹ̀ lọ lọ́wọ́ kí wá ló dé tẹ́ ẹ tún fẹ́ pamọ́ lọ́mọ láìpẹ́ ọjọ́ ṣe bá bí amọ́ ní gbogbo ẹ̀yin tẹ́ ń dá sọ̀rọ̀ yìí. Ṣe bí gbogbo yín náà bímọ. Àwọn Kristẹni tí wọ́n bá fẹ́ jèrè ọkàn díẹ̀ kí ló dé tó jẹ́ pé tí Muslim bá fẹ́ jèrè ọkàn ni wàhálà máa ń ṣẹlẹ̀ kí ló dé tó jẹ́ tí Muslim bá fẹ́ jèrè ọkàn lẹ máa ń dalérú lẹ máa ń dọ̀nà rú. Bábí kó máa dùn ti sọ gbogbo ọ̀rọ̀
níbo ni wà fà yìí wà kó tó wá mọ́ Muyideen lẹ́yìn nínú kọ́ńtẹ́ǹtì tí mo ṣe tí mo fi gba mẹ́sẹ̀jì yìí nínú kọ́ńtẹ́ǹtì yẹn ní mo ń sọ wípé ṣé kò yẹ kẹ́ ẹ mọ̀ wípé onílù Muyideen tó ń lu Muyideen tó ń jó ìró mi onílù ẹ̀ wà ń sàlẹ̀ omi. bẹ́ẹ̀ni. Muyideen lọ sọ́dọ̀ Amsat Oríyọmí wọ́n fi fóònù Muyideen hàn níbẹ̀ wọ́n rí wípé kò fóònù kékeré ló ń lò ìjọ kejìlẹ̀ tí ó kún Muyideen Agbala Gabriel page kọ́ ló máa jàbó lórí burúkú dòwò pọ̀. ẹ̀yin kan wá ń sọ rádaràda ẹ̀ ń sọ nǹkan tẹ́nu yín ò bá ẹ̀ ń sọ nǹkan tẹ́ mọ̀ sí tí ẹ̀ máa tọrọ sàvúlà pé kọ́ lọ́mọ jẹ ṣàgbákò látara ọ̀rọ̀ lọ́rọ̀. ẹ dákun ṣé Muyideen nìkan ló wà nínú ìrádà ló wà nínú máìndì máa yìí ni àbí Muyideen nìkan lẹni tí máa yìí ń ṣàánú fún gbogbo àwọn tọkùnrin yìí ń fún lóúnjẹ kírísítẹ́nì mélòó ló wà nínú wọn gbogbo àwọn pọ́ tó ń fún lóúnjẹ kírísítẹ́nì mélòó ni ó wà nínú wọn Muslim Association mélòó ni wọ́n ti ń lọ tó gba oúnjẹ bẹ́ẹ̀ lójoojúmọ́. greediness ló ń pa àwọn mùsùlùmí kú ìmọ̀tara ẹni nìkan tẹ́ bá dẹ̀ wo ọ̀rọ̀ yìí dáadáa ìlara ti wà nínú ẹ̀ ìlara ó ti wà nínú ọ̀rọ̀ Agbala Gabriel ìlara ti wà nínú ẹ̀ àwọn onílara ẹ̀dá àwọn kan sọ pé ó ti ń ṣe ṣáàrí mi jù ó ti ń ṣe show off jù ṣòwò bàbá èlò náà ní ṣe bí orí social media yìí ni wọ́n ti ń dá owó fún ẹ dákun gbà tí wọ́n ń dá owó fún tí wọ́n bá rí nǹkan tó ń fowó ṣe wọ́n máa tún fún lówó míì wọ́n sọ pé èèyàn ń ta tẹ́tẹ́ wọ́n sọ pé èèyàn ò dá lọ́rọ̀ ẹnu ẹ wá sọ pé kí ló dé tí wọ́n ń ṣọ́ kí ló dé tí wọ́n mọ́nítọ̀ ẹ̀ ẹni kí ló dé tí wọ́n mọ́nítọ̀ ẹ dákun tí irú owó tí wọ́n ń dá fún yẹn tí ò bá fùnà ṣé tí Agbala Gabriel bá gbẹ́ lómi wà pé kí wọ́n ràn lọ́wọ́ ṣáwọn èèyàn máa ràn wọ́n lọ́wọ́. wọ́n ní dáhùn mọ́. ṣé Muyideen nìkan làkọ́kọ́ èèyàn ni kí ló wá dé tẹ́yìn èèyàn fojú tó yẹ kẹ́ fi wo ọ̀rọ̀ tí ẹ fi wo ọ̀rọ̀. ẹ wá ń kọ oríṣiríṣi petition why are we Muslim like that mi rí kẹ́ ẹ tó nǹkan rí ṣáṣá ni kan tẹ́ máa débẹ̀ tí ẹ̀ ní padà fọ́ gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn ṣáṣá lọ́rọ̀ tẹ́ máa débẹ̀ tẹ́ ẹ̀ ní padà dojú ẹ̀rù àìjẹ́ ní ìmọ̀ pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ yìí tí ẹ̀ ń da nǹkan irú ẹ̀ ní ìmọ̀ ni torí àwọn àfáà dáadáa àwọn bàbá gidi àwọn àfáà gidi ń bẹ bẹ́ẹ̀ni ìwọ̀n yín òkun tó